tún máa kíra kó dédé àkókò yìí ń bikibi tí ẹ ti láǹfààní láti máa gbóhùn mi bẹ́ẹ̀ tí ẹ rójú mi. arélùmọ́ bí owó ọ̀rọ̀ yín náà rí o tí ó tún máa sọ lówó ẹ̀ ní mọ̀sọ́mọ̀sọ́ ẹwà èdè Yorùbá TV níbi tá a ti ń ka ìwé aládùn lọ́lọ́kan ọ̀jọ̀kan àwọn ìwé àrà ọ̀tọ̀ àyọkà olóyin àyọkà àrà ọ̀tọ̀ náà lélẹ́yìí. ìwé tá a mú tàǹkà lọ́wọ́ náà ni àparí inú látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé àgbà láàrin àwọn òǹkọ̀tàn ọ̀jọ̀gbọ́n Kọ́lá Òní. ìwé tá a wé dùn púpọ̀ bẹ́ẹ̀ sì ni kò sí ní tó dùn tí kì í tán. ìsà ìwé ọ̀hún ti ń pẹ́kẹ̀ díẹ̀díẹ̀ lélẹ̀ tó túmọ̀ sí wípé àní pẹ́ fẹnu ọkọ̀ ìtògúnlẹ̀ àní pẹ́ ka ìwé ọ̀hún tán ni mo ń sọ́npa rẹ̀. orí kọkànlá ni mo ṣèlérí pàtì tẹ̀síwájú ń jò ní àkọlé tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ asàtẹ́rọ̀gọ̀dì ló dọkọ̀ dúró de ọlọ́ṣinṣin. ìwà nǹkan fìdílé ẹjẹ́ ká gbádùn ìwé ìsíwájú. ọjọ́ ajé kan báyìí ni ojú ọjọ́ rí ráúráú bóyá òjò fẹ́ rọ̀ ó sì lè yí ebèrè kí ó fò a sì yí òwú kúkú lọ lọ́dùmarè. aago 9 àbọ̀ àárọ̀ ti lò ṣùgbọ́n tipátipá lèèyàn fi ń rí ilà ọwọ́. nínú báńkì àwọn làísì ní dùgbẹ́ntì ẹ̀ kedere ní ilẹ̀ mọ́ pẹ̀lú iná tí wọ́n tàn lọ́tún lọ́sì. àwọn kan ń gbowó àwọn kan ń fowó pamọ́. ń tó kọjú sẹ́nìkan ẹ̀yìn lọ́kọ sẹ́lòmíràn láìsí síwọ́ ọsẹ́ ọwọ́ àwọ̀rò ó sì dákẹ́ lọ gbárí nínú kulu oní gíláàsì tó fi sọ́fíìsì. bọ́ọ̀dì òdùn bí ìgbẹ́nìgbòrò rì ẹni tá a bá lòdì tí ń jó ilé onítọ̀ mọ̀tò ní òkèlè gbígbé àti àlàáfíà ó sàn ju ẹran díndín pẹ̀lú ìjà lọ. láìsí sọ gègé ọwọ́ rẹ̀ lẹ̀ ó káwọ́ pọ̀nyà ó sì pò sí. màá bá sọ pé obìnrin kan lè máa fi òun lápẹ́ báyìí òun wọ́n mà sì jiyàn rẹ̀ o kọ́mọkùnrin ó jí ní jíǹjì orí ẹni kó sì gbé egun eléegun. àmúwọ́ ọlọ́run wá lè yí ni àbáyàn mọ́ àfọwọ́fà ni àbí àránsí ẹ̀fún ni àbí èdè àbìlù ni àbí àṣàsí. òpó èèyàn sì lè fẹ́ dàrú láàárọ̀ ọjọ́ báyìí. ìwòye àná ni kan fọ́fọ́ tẹlifíṣàn mọ́lẹ̀ nítorí ọ̀rọ̀ tí ò tó náà gún. bóun bá sì ní kó òun fòfin bóun ṣe já hàn Ṣẹ́gun á ní rárá o á ní ọ̀rọ̀ obìnrin ò tó làágùn lé lórí sí ọ irú kan ò tí ì ru kan ó. àní kápọ̀ wọ́pọ̀ kábó lè wé ẹnibi tó lọ ń fohùn sí ni òsùn à. láìsí fa ìtìmọ́nú ó mérí sọ́tún sósì. ọjọ́ kàndínlọ́gbọ̀n tí kọ̀ǹfọ́ bá jàjà sí oúnjẹ nínú ilé ẹrẹbẹ ni. ọjọ́ kan ló ń gbé pé sọ́mọ́ gbé yẹ̀pẹ̀ kaná ni tó wá fi ráìsì díẹ̀ tá a lójú. ọjọ́ náà ni kọ̀ǹfọ́ bá rédíò alágbèéká òun jẹ́ níbi tó ti sọ́lu ńláyà láìsí rẹ́rìn ìyàngì kọ̀ǹfọ́ ò sì mọ òun ni o kò fi ṣèkà ẹni tí ọmọọba nífọ̀ bá ṣeré èsì ń jẹlẹ́gbò rẹ o tẹ́lẹ̀gbò bá ń jẹ èsì ẹ mọ́ sọ̀rọ̀ o ní jẹjẹ òde yìí ló ń lọ sọ́dọ̀ àwọn àna òun ń sọ̀rọ̀ lọ bí ilẹ̀ bí ẹni ńgbà tó ń kájọ ọ̀rọ̀ òun kọrin sínú pé ẹ̀yin tẹ́ ẹ má já wá ẹ̀yà má já yín so ẹ̀yin tẹ́ ẹ mú wèrè wá ẹ̀ mú okùn ẹ̀ dání tálẹ́sìn bá gbèbí òsínlẹ́gbò wọ́n ní kó wọ́n máa farada ọmọdé ló ń ṣe kọ́ńfọ́ láìsí tó rẹ́rìn ìyàngì ọmọdé àmọ́ fọ́ni lójú ọmọdé wà ní kọ́ńfọ́ ni àbí kọ́lọ̀ ń mọ̀ fúnni lọ́mọ pọ̀ bí ọ̀sán bọ́ ó ti wá tó bí oníjà aládàrin mọ́ra wọn lẹ́nu àsìkò dé tí wọ́n mọ̀ wípé tíṣà gbẹ̀dẹ̀ bí oníṣàngó Ìlọrin ni ṣebí kò tí ì pé oṣù kan rẹ̀ ní ìsinyìí tí ariwo fatafata kan ń de tígbọ́ láìsí nínú gbọ̀ngàn báǹkì níwájú. ó dàbí ẹni pé àwọn kan ṣe gbólóhùn aṣọ tí wọ́n ń tàpórò gan síra wọn ní tèmi o. ìfọwọ́sí ìwé yìí ọ̀jọ̀ra wọn tó bẹ́ẹ̀ bá sáyìn lẹ́ẹ̀mẹ́wàá bákan náà ló ṣe yẹ kí mẹ́wẹ̀ẹ̀wá ó rí. ẹ̀yìn náà wo méjèèjì síra wọn àrùn ojú kókó ni kì í ṣe ti mú. bàbá ọ̀bá yèyí tan èmi ò lè san owó ẹ̀yẹ o agbébẹ̀ ajẹ́ni tá a ti mọ̀ dojúdojú ǹjọ́ wò lẹ bá wa dòwò pọ̀ náà. ṣé òun tó wá ń fi yé mi báyìí ni pé mo wá jí owó ara mi àbí ṣé kìí sọ pé o mẹ́mu olúfọ́nṣá ẹnìkan bá wọn dá sí ọ̀rọ̀ ọ̀hún lára àwọn òṣìṣẹ́ báńkì ń bí alàgàtà bá wà á kì í jìjà kó akátá ó ṣe kúkú mú màdàmú wọlé lọ bá supafáìsọ̀ kí wọ́n bá yanjú ẹ̀ inú bẹ́ẹ̀ láìsí èwo ni wàhálà tí wọ́n tó ń kó bọ̀ wá bọ̀ yìí o ọ̀ràn tó máa ń ṣe pọ̀ ọmọ sọ̀rá o sẹ́ni kí kálukú ṣòwò rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kó lè mọ iye èrè tí yóò jẹ o
òkú etílé tó ń tẹgbín àdàpọ̀ òwò tó ń tiyà ń gbọ́ bẹ̀bẹ̀ kú ẹ̀bẹ̀ ibẹ̀ kọ́ ló ń bọ̀ mo kò pẹ̀ kí mo yà á bàrá olúwa rẹ̀ bíríbì kan yà á sí rìn ìṣó ẹni kì í ṣe ẹlòmíràn kò pẹ́ rárá tí wọ́n fi kó rẹ̀ dé kàṣí àwọn múráìnà dára níjọ àti obìnrin tó ń ké fatafata lẹ́ẹ̀kan múráìnà ti ta pẹrẹpẹ wájú ẹjọ́ sà màdámù yìí ló fẹ́ láìsí yanu pọ̀ngàlà ọkọ̀ hà omi mọ̀ lè yan o kò síbi téèyàn ti lè sàn pàdé o ó mọ̀rin ẹnu fèyí sáyọ̀ ọmọ láyédé àgìlì tí ló mú okùn tẹ́ẹ̀dẹ́ fàpárò àgìlì tí ló mú fèyí náà kígbe tó sínú wa wọ́n dìrun ara wọn gbàgì wọ́n wà mọ́ra wọn pàpà kókó nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jètè ara wọn nìkan sí àbáyé àwábígbà kò pé ìṣẹ́jú méjì sígbà náà tó tún fi dé pẹ̀lú owó màdámù ó fọwọ́ méjèèjì kó lé lọ́wọ́ tọ̀wọ̀tọ̀wọ̀ ó tẹríba ó sì padà sí ààyè rẹ̀ ẹjọ́ bẹ̀rẹ̀ láàrin fèyí àti láìsí bá a bá rọ́ lọ́rọ̀ ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ ládàá bá a rí rẹ̀ ní tójọ́ mẹ́ta ẹ̀kọ́ àti làákìrẹ́ ẹni wọ́n rojọ́ wọ́n tójọ́ wọ́n ṣẹjọ́ wọ́n wíjọ́ àpáta ń pótó àpótó ń pàtà fẹ́rìnfẹ́tìn àlàyé àwíyé àsọdùn àsọjásán àròjàre ẹjọ́ wẹ́rẹ́wẹ́ ọ̀rọ̀ hùhùn musa ti jáde nc o bàbá òsìgbà kí n fi ṣiṣẹ́ o ni mo fi dẹni tó ń taṣọ ní ìdúmọ̀tà àti gbági o àyà láìsí ń sọ kúlú kì bẹ́ẹ̀ ní sọ kì ńgbà tó fẹ́ béèrè tó kù lọ́kàn rẹ̀ ọlọ́mọ màjí ó rí bẹ́ẹ̀ o àwọn baálé wa ń kọ́ wọ́n wà àwọn ìyàwó wa náà ń kọ́ àbó tí ìmárì ni mo ti máa bí aláìmọ̀ ìwọ yìí yáàdì ṣá lẹ́nu gbàwo sígbàwo ó ga o èmi ò tí ìmárì o níwọ̀ tára rẹ̀ ń dán bí kọlọ́njẹ́ àyè tẹ́mi lẹ́nìkan ti ń lala fèsò ọlá ọlọ́run mà ní ti mímárì ẹjọ́ èmi náà kọ́ o ẹni tá à ń tọ́jú oúnjẹ ọ̀hún dè lólóhùn tí yóò dọ́rùn yìí o táwa lonítọ̀ kò lójú ni níwọ̀ tó ń dáyàn lọ́rùn yìí àjàlá ta ń nà ọ́ ó ní ẹ̀yìn náà kọ́ òun jésù ní ẹnìkan yóò fi mí hàn láàrin yín júdásì ní bí èmi bí jésù sì dáhùn pé bí rẹ ni ó mọ̀ dàbí ẹni pé ìwọ wímọ̀ ní jésù sọ èyí ọ̀dà lóhùn sí lọ́mọ lójú láìsí ló tún bá ọ̀rọ̀ rẹ lọ ṣùgbọ́n bí ọkàn rẹ bá sì fẹ́ mi o kò sí ṣòro kan bó ṣe wù kó kéré mọ́ mi ò kéré obìnrin méjì olóbìnrin kan ò tiẹ̀ pagbo ojó èèyàn mẹ́ta ò sì lè dúró ní méjì máa kó bọ̀járe kárìn kápọ̀ yí ẹrin láyé tèmi kọ́ o ọwọ́ òsì báyìí la fi tàka òsì dànù ń la fi ta torí borókó ilé olórogún tí n ò fọ́ lójú ó wù mí láti fẹ́ ọ lóòótọ́ àmọ́ a kì í roko lóko ogún káwá màmá gbẹ̀pà sí n ò lè ṣe o n ò tó bẹ́ẹ̀ ó mọ̀ ṣe o tí mo sì ti ń rò pé ọ̀dọ̀ rẹ làdúrà mi ó ti gbà yìí ti rí bí báwo òbí máa fún ọ ni wọ́n máa rọ́ ọmọ lẹ́yìn ejò ọ̀dà báyìí sì tún ni o èmi ò sí níbi tí wọ́n ti ń tún yègè o ṣùgbọ́n tó bá rọ́gbọ́n dá sí o tó orí ta rí dà síta èmi lè wo tàtẹ̀yìnwá kí ṣébí wọn náà ní n bá fi lè dáta àfífòtì bẹ́ẹ̀ ní dùn bó bá sì wá rí bẹ́ẹ̀ ìwọ mọ̀ pé ní àná dandan ní kára ó ta ẹni ara kan ní jíjọ àwo ìyẹn gan-an tó nǹkan bá yájú rẹ̀ sílẹ̀ títà lùbọ́ fi kó sí owó fèyí ogun ni bó bá sì nífẹ̀ẹ́ mi jájọ jà kí láǹfààní orógbó ọmọ pa òbí ọsàn já kò yé kọ̀ pa kò sì lọ́rọ̀ rí lẹ́nu wọ́n kọ́ nífà wọ́n gbà ó lóbìnrin wọ́n tún wáá fi pàdé atari mẹ́ta àtúbí àbàtà mẹ́fà ránṣẹ́ sí ọ pé bọ́yá èròjà tó lè fi ṣàṣàwọn ni ò tí ì pé ìwọ níjà ò tí ì yá bí yọ̀ọ̀bà tó yá ń kọ́ ká sì tún mọ ru tàdàbí o torí ó jà ó jẹ̀ pé lọ o ó lè máa sọ pé nígbà tó jó ń pọ́ngún àwòdì bá ara o láéláé àfi tó bá fẹ́ wà náà ọlọ́run mọ́ra lókù mo ti dẹni ara mi kí n tó gánni rẹ̀ tàbí kó sì tún mọ yajúlé aláwo kiri o kí èèyàn má ràn mí lọ́rùn ọ̀sán gangan o mi nìkan nìyá mi bí o owó tọ́gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ ni ó fi nà kò tiẹ̀ tó bẹ́ẹ̀ yóò jọ sẹni àbí yóò fi wẹ̀ á jẹ́ pé ká dán wò ńgbà náà dán wò ló bí ya ọ̀kẹ́rẹ́ eré ni àwàdà ni láìsí doníyàwó méjì nírọ̀gbàrọ̀gbà ìtàn tí sọ náà lọ sọ kò sí bàbá mọ́ kò sì sí ìyá ọmọ òrukàn lòun ọlọ́run ní wo ọmọ òkú ọ̀run òòṣà òkè ní wo ọmọ òrukàn
màálù tí ò ní rò ọlọ́ọ̀ ní baálé ṣinṣin ìgbà wo ìkòkò bàbá sàásùn kí wọ́n gba òun bí òun ṣe rí kí wọ́n gba òun bóun ṣe rí nǹkan fèyí wọlé tọkọ ń fọ́ àfi bí ìgbà tájà bá wọlé tẹkùn tàbí tí ejò bá wọ ìsà alákàn ẹni tó bá lówó ọ̀tẹ́rù ìwọ̀nba tó fẹ́ fi taná ló mú onílé ní òun aró gangan àlejò lòun agòmọ́tẹ̀ ọjọ́ tí fèyí dé ṣe nìkan fọ́n wò ó bí ẹni pé ọlọ́run kọ́ lọ́sẹ̀ dá ẹ̀ ṣe ló ń wò ó tí kàtẹ́gbin tó ń dálẹ̀ fún kọjá kiri bí ẹni pé ọkọ rẹ̀ ò tiẹ̀ fi tirẹ̀ tó kó tó móbìnrin wọlé bẹ́ẹ̀ ó sì gbọ́ kọ̀ọ̀kan fèsì ju pé ìyàwó ò ní mẹ́ni lọ ni ńgbà tí tọkọ-tìyàwó náà sì ti rí i pé ẹni àwọn kò fẹ́ gbà lérò ni wọ́n bá bá kẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà lójú ara rẹ̀ bí wọ́n ṣe ń fọ̀rọ̀ rẹ̀ pa mìídìn ni wọ́n fi ń ṣàwẹ́wà bí wọn ò sì rẹ́ níjọkọ́ wọn ò ní bẹ̀rẹ̀ ṣe àrími òun fọ́rífọ́rí Ṣẹ́gun pe ẹ̀gbọ́n rẹ̀ sí yàrá ó pàlẹ̀kùn dé ó wá dọ̀bálẹ̀ gbalaja síwájú rẹ̀ ṣé ẹ mọ̀ pé bí mo ṣe gẹ́lẹ́ wájú yín nì kó tó di pé ẹ̀fẹ́ fèyí tí mo sọ pé ẹ̀ gbọ́dọ̀ fẹ́ ṣé ẹ mọ̀ gbẹ̀yìn etí yín ni gbogbo ohun tí mo wí bọ́ sí tinú yín lẹ sí ẹ kúkú mọ̀ pé kì í ṣe pé n ò fẹ́ràn fèyí àmọ́ ọ̀rọ̀ tó ti ní kọ́nu ń kọ́ ọ lọ́fàá òòṣà òkè jẹ́ pé méjì obìnrin ò dénú ilé olórogún a máa ṣe rere bádìẹ bá sì wà bá lókùn aró ní rókùn kò ní rádìẹ ṣùgbọ́n gbà tọ́rọ̀ sì ti rí bó ṣe lóun ó rí àtúnṣe díẹ̀ sí wà bí kókó bá ń fẹ́ni lẹ́fẹ̀ẹ́ àìjórí ìmọ̀dò ẹ fọwọ́ bẹ ọwọ́ gbé o ipò lẹ́rù o ẹ má jẹ́ kó níyan gé ọba tí ń jẹ́ o ẹ pa gbogbo ohun èdèwèdè ẹ̀yìn àti fèyítì bí kọ́ńfọ́ bá ti wà níbẹ̀ ilé ẹni la ti jèkúté onídodo láìsí pé Ṣẹ́gun dìde lórí ìdọ̀bálẹ̀ ẹ̀ ṣe lèmi wá kọ́ ni mo wà ó dà bí sọ ẹni bá ń ta àdọ́wọ́ bò jẹ ni àti bẹ́ẹ̀ ní yàrá òun náà sì ní bẹ́ẹ̀ bá jọ wọlé tán irin tẹ́ ẹ bá rí ẹ fira yín rọ mò ń wí tó o obìnrin ọmọ rárá gba gbogbo nǹkan sí ẹ̀gbọ́n tí wọ́n máa ń sọ pé gbogbo pé wọn ò ní gògóńgbà fọ̀rọ̀ sí ṣètùmọ̀ rẹ̀ wá nìyẹn tèmi mo ti sọ yẹn o kọ́lọ̀ ń bá ń lọ́rẹ̀ mí yín o kẹ́mi yín ó gùn gbọ́ọ̀rọ̀ bí okùn kànga kí gbogbo yín ó rí mọ́ fa mi ọ̀rọ̀ gidi ni ẹ mọ́ fi ṣàwàdà ẹ̀yin ọ̀mọ̀ pé kọ́ńfóònù kọ́ni rékì ṣùgbọ́n ẹ̀yin kì yóò kù bí kò ṣe yíyẹ o kọ́ńfó jáfìrì jàgbọ́n wọlé bí wèrè ọ̀rẹ́rìn akọ ẹ̀rín yàngì níta ni lẹ́ni tó ti kú tí wọn ò tí ì gbèsè ẹ̀kọ́ là kú lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọ́là ẹ̀kọ́ ònídìí èdò eré ọmọdé lásán ni a sì yí ọ̀bọ̀mọyẹ mọ́ ọmọyẹ ti rìn òwò ọjà bẹ́ẹ̀ ní dùn ẹnìkan ní ìsàsì ẹnìkan ní sunrun ọkọ ìsàsì ọ̀ndà lóró lẹ́jẹ̀rẹ́ òde ìwọ tó ti lọ tán tó ti mọ̀ ní tèmi o mi ò ní kú ikú kankan bí kò ṣe yíyẹ o tiẹ̀ wá ní ń ọmọ o bọ́ ọ bá jáde wọ́ọ́rọ́wọ́ a jẹ́ pé orí rẹ̀ fẹ́ ọ o àmọ́ tó o bá sọ̀rọ̀ rẹ̀ dakíntọ́lá takú akíntọ́lá ta pampa a jẹ́ pé ṣe ló kù lá tó kù kàn tó kù bòbò àwòdì ẹ̀yin méjèèjì ṣe wá ń ṣe yẹn bí ọkà báyìí ẹ ṣe wá ń sọ̀rọ̀ bí ẹ̀wẹ̀ báyìí ẹ fílẹ̀ èmi ni wọ́n kọ́ wèrè lọ́gbọ́n ẹnìkan ní ìsàsì owó báyìí lẹ́ẹ̀kan mo sì ní sàsì ọ̀ǹdà àrọ́jú jẹ̀kọ́ ọ̀bùn ìwọ́ ó sì wá gbàgbé pé aṣàtẹ́rọ̀ gọ̀dì ló dọ́dúkọ dúró dọ́lọ́sìnsìn rẹ̀ lóòótọ́ ọ̀fọ́n sì ti tọ̀ sí gbàgìrì kó ní kálukọ́ kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́wọ́ gọ̀ǹgọ̀sù ìdìdà rẹ̀ bó ṣe gbọ́n tó bẹ́ẹ̀ lọ́gọ̀ tó ṣé bí ṣe yáwó ní yáfà èyí sókè mẹ́kún ló lóko bí pàkúté ni yẹ̀yẹ́ náà tù yẹ̀yẹ́ ẹṣẹ́ àgbàdo ẹ̀rùn báyìí ńlá parí orí 11 orí 12 tí ó sì orí tọ́kẹ́yìn òun náà ni a fi tẹ̀ láti tẹ̀ síwájú láìpẹ́ àkọlé tí mbẹ́mbẹ́ àparí inú títí dìgbà náà ẹ má gbàgbé láti subscribe sí channel yìí Ẹwà Èdè Yorùbá TV Ẹwà Èdè Yorùbá TV àti àwọn chánẹ́ẹ̀lì àkàndọ̀rọ̀ Awíkonko tó kù bíi Yorùbá Authentic Yorùbá TV Authentic Yorùbá TV Awíkonko TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́
ájú wá ṣe o.